àkókò yìí o ẹ kú àbọ̀ lọ́kùnrin lóbìnrin ṣáàbíà la bára wa ṣèbájú àkọ́kọ́ tá a máa pàdé ní ọ̀sẹ̀ yìí rèé ẹ má mà bínú o ọ̀nà lọ́pọ̀ ibi tá à ń lọ òjìnà ibi tá à ń yà ló pọ̀ ẹ mọ̀ wò pé ṣọwọ́ ń wéyà wá sórí ètò lánàá ọ̀nà jìn ní ọkà àmọ́bì kan ni mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin o lọ́mọdé lágbà mo kí yín bí mo ṣe ń kóyún inú ni mò ń kí àṣẹ ẹ̀ tí o mò ń kọ́kùnrin mò ń kóbìnrin kúkúrú gíga gbogbo yìí mo kí ẹ kú àbọ̀ ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ láwà. Baltimore làwọn bí kalẹ̀ sí o nípínlẹ̀ tó jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Kògókògó là ń gbóhùn alágẹ̀gó. Ṣebí kẹ̀rẹ̀ wúgbẹ̀yẹ̀ là ń gbóhùn arúgbẹ̀kẹ̀rẹ̀. Mọ̀ nǹkan ni bíyẹ̀ kẹ̀rẹ́ yẹ tóbi tóun kọ̀mọ̀ lóhùn agogo lẹ́nu. Màmá wí pé àwa kú làgbà adìyẹ kúkú làgbà adìyẹ. Torí pé lọ́tún lọ́jọ́ yọ lọ́tún lòórùn ràn. Everyday new là mú wá. Ètò Ṣọ́wọ́nyá náà ló ń datẹ́kùn láàmú ní ìta kò sí yìí. Ṣé ọwọ́ ń yá is hand working ní ìlú ìbò Ṣọ́wọ́nyá náà? How is market? Orin eléyìí tẹ̀ ń gbọ́ yìí. Devil Sax Débọ́lá àbúrò mi kan báyìí òun ló gbé jáde tó o bá rìnrìn àjò àbáwọn rèé kan ìwọ ṣáà máa ṣá orin sí kọ́ ọ máa jagun ẹ lọ kọ̀ wọ́pọ̀ nínú àwọn tó ń bọ́ bèrè tó lè bọ́ bèrè bí arákùnrin bèbè ẹ̀rí tó ń bọ́ sí lọ́sí tó ń bọ́ sí lọ́sí. Ó ṣe mí láàánú ó ṣe wọ́n náà láàánú gbogbo wa lóye láàánú ẹjẹ́ àpolongo ẹ̀. Àwọn kan mọ̀ wò pé ṣé bàbá ló ń tá lọ jíìmù ni àbí bàbá ló ń tá lè jẹ̀ṣẹ́ ni torí ambulance la gbé wá lórí ètò lónìí wà láìtàlá ẹ̀jẹ̀ sọ fún yín máa sọ fún yín pé orílẹ̀-èdè Amẹ́ríkà ibẹ̀ ní gbogbo ẹsíbítì wà. Tọ́ ọ bá fẹ́ wòran ó wòran tẹ́rúnlì. Tọ́ ọ bá fẹ́ rẹ́rìn ó rẹ́rìn tẹ́rúnlì. Tọ́ ọ bá jẹun ó jẹun tẹ́rúnlì. Tó tutù ọba mú ọ tutù ọmọ ọ débi pé ọmọ wo pé irú ayé wo láyé náà wá. Tóòrù náà bá sì mú yóò mú tó yẹ pé ọmọ làágùn ẹ̀jẹ̀ ọmọ bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀. Ẹyin lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tẹ́ bá bọ́ ta 99 ní temperature wọ́n mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀ mọ̀ wò pé 99 ti á jẹ́ bẹ́ẹ̀ ni o 99 lọ́wọ́lọ́wọ́ ní temperature báyìí bọ́ọ̀tàn AC gan tó bá wà kíápù AC gan yóò tún gbóná yóò mọ̀ fẹ́ gbóná ni. Bá Amẹ́ríkà yìí lọ́wọ́lọ́wọ́ èrè o ní Maryland ní Baltimore níbi táwa wà lọ́wọ́lọ́wọ́ yìí temperature yẹn high débi pé o gbúdọ̀ wọ náà gbúdọ̀ wọ nǹkan tó yẹ pé torí pé the Lord is my barber ló jẹ́ àdá fìlà gorí okay now. Ọlọ́run ti gbà.
kú àbọ̀ sórí ètò orí bẹ́ẹ̀ ṣe ń jẹ́ wa ṣàfihàn lẹ́wà Ruth Ọládé Adéjùmọ̀ mú lẹ́yìn náà o ẹ kú wẹ́líwẹ́líwẹ́lí kọ́ọ̀mù ṣé àfihàn lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lónìí orí tẹ̀ ń dansia oyè kí ni gbé sókè. láti sọ mí dọ̀lọ́rọ̀ láti sọ mí dọ̀lọ́lá láti gbé mi ga o lọ́dún yìí o. àwáyé Adédayọ̀ láti sọ mí dọ̀lọ́lá. wọ́n ní ẹ̀ló àkàsíyù àbúrò mi kan dáadáa ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́yá náà lètò tó ń datẹ́kùn láàmú lọ́wọ́lọ́wọ́ yìí o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ mọ́ bá wa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ ẹ máa ṣe watch party yes ẹ máa bá wa like ẹ̀ kó máa robé San Francisco wọ́n ní well done sir látọ̀dọ̀ Ládé Ruth wọ́n ní ó ṣá práprápráprápá ẹ oore ní bàbá ṣe. lálálálálálá o. Oore ni bàbá ṣe fún wa o. ẹ sọ pé bá ìṣe bí o. Kì máa yí ṣe bí o. Kì máa yí ró bí o. Kì máa yí ṣe bí o. Èmi yìnyín o bàbá ò ṣe. Èmi yìnyín o. Ó ṣe. Ambassador Wálé Adéọba ọmọ ológo àbúrò mi kan báyìí bò ní Mr Packaging ó ní ọ̀gá mi bọ́ Dayọ̀ ẹ kú ètò bàbá I can see you bò ní Mr Packaging ọkọjá be careful how na dey ẹ kú ìjọ mẹ́ta send me phone number ẹ ṣé orí nọ́mbà tó ń wò lójú wòran yìí bá mi send phone number ẹ sórí ẹ̀ wọ́n bẹ sọ̀rọ̀ lẹ́yìn ètò yẹ́sìkẹ́ nọ́mbà yìí +14434102427 mega 99 ní ọkọjá bìkíábù Oore ni bàbá ṣe fún mi. tó o bá ní nọ́mbà mega 99 náà bá mi sẹ́ǹdì ẹ̀ sórí nọ́mbà tó ń wò lójú ìwòran wa yìí bá mi sẹ́ǹdì nọ́mbà ẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ wà. Àríbi ìràbà, àdógbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ o. Ègbè lẹ́yìn aṣòótọ́. Ìwọ kì í ṣe bí. Ìwọ kì í ṣe ká o. Oore ni bàbá ṣe fún mi. ṣé bàbá ṣe ọ́ lóore Kì máa yí ró bí o. torí pé bàbá kì í robí kì í ṣèkà Kì máa yí ṣe bí o. bàbá yìí ṣe búburú èébà. Èmi yìí ọ́ o. tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé sórí ètò wa ètò Ṣówónyá ẹ wò ó Dayọ̀ Agboola rédíò TV lẹ́wà o èmi máa wí pé baba ló ń tẹ̀lé yíyá studio láti beam life to the world níbẹ̀ láti ń dá káàkiri tá a ti ń fọ káàkiri táráyé ń gbà tán ń gbà lọ́tún tán ń gbà lọ́sì àwọn pages tẹ́ lè pàdé wa lórí Facebook rèé o Dayọ̀ Agboola rédíò TV ẹ ṣe lé ní Dayọ̀ Agbo Media Diamond ó di méjì bàbá ló ń ta ó mọ̀ di mẹ́ta ìkànnì kọ́ Sir Dayọ̀ Agboola ni ẹ sábẹ́ kẹ ìyàwó ẹ kí wọ́n bọ́ lójú ẹjọ́ jáde. Ẹni kú tọkọtaya, bàbá ló dá mi láre o. Bí mo ṣe yọ̀ ọ́. Ẹkún ti tán. ẹkún ti tán òṣè ti tán ijó ló kù wá kù gẹ́gẹ́ bí àṣà
Mega 99 kí lẹ̀yin ṣe ń bẹ̀ wọn kú àti kí lẹ̀yin ṣe ń bẹ̀ wọn àti bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ máa yin ilé ìkànnà bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ máa tàgé ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa invite àwọn ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ máa ṣe watch party ẹni tẹ́ ẹ bá mọ̀ pé ẹ gbogbo ètò yìí ẹjọ́ wọlé mo ní nǹkan kan wà tètò ti wà ètò olúwa yàtọ̀ sí gbogbo ètò tẹ́ ń wò káàkiri àgbálá ayé bàbá wípé ọ̀kín ló máa ń jù láàrin àwọn ẹyẹ ọ̀nà wo tí wọ́n fi wá yàtọ̀ ni pé lójoojúmọ́ tá a bá ti ṣètò yìí o èèyàn márùn-ún gbúdọ̀ jẹ̀bùn márùn-ún lògùn ẹrù téèbó bá ti rú wa láìtaláì ọrùn ọwọ́ mọ́ ní íńtánẹ́ẹ̀tì rẹ̀ mọ́ lè fóun wọlé lọ́rọ̀ ẹ̀ ẹ rí fóònù nọ́mbà tẹ́ ń wò yìí ẹ̀yin ẹ pè wọlé sórí ẹ̀ a máa fún yín nọ́mbà a máa béèrè lọ́wọ́ yín tá bá ti gbà wá láìtaláì 1000 nù a sì ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ tá a bá ń ṣètò ẹ dẹ̀ mọ̀ pé Monday to Friday là ń ṣètò wa so ọjọ́ kọ̀ọ̀kan èèyàn márùn-ún gbúdọ̀ máa jẹ̀mí èèyàn 25 láàrin ọ̀sẹ̀ kan ẹ̀rí pé a gbìyànjú yes ojú òpó ti wà ní sílẹ̀ o ìpele wọlé torí pé a ní pẹ́ sápò lórí ètò lónìí Èdùmàrè fún mi nímọ̀ ní mo máa lọ pé owó nìkan ló lè ṣe orí ló ní ṣe ẹ̀dá ò láròpin gbòdókè títí lọ pẹ́ òkun ọlá mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Mo ti wà ní sílẹ̀ o tó ráàdì ju bí ìṣẹ́jú 15 sí lórí ètò yìí láàrin ìṣẹ́jú 15 a rí mú ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ wá àárín ẹ̀ náà la fẹ́ kí ìpè ó wọlé ká béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ dẹ̀ jẹ́ ẹ̀bùn ojú òpó wà ní ṣíṣílẹ̀ báyìí nọ́mbà tẹ́ pè sí 443 410 2427 ní èrí ló ní ṣe ẹ wò ó ẹ tí ọba lówó òkú ni torí bẹ́ẹ̀ làwa ṣe yà sọ́tọ̀ pé lọ́sẹ̀ kan a gbúdọ̀ fún èèyàn 25 lẹ́bùn tó bá sì wù ọ́ kọ́ ọmọ gbẹ̀bùn lójoojúmọ́ Monday Tuesday Wednesday Thursday Friday tẹ́lẹ̀ 3000 là ń ṣe ṣùgbọ́n ẹ mọ̀ pé pandemic ti wà ń ta lockdown ti wà ń ta òun láyé reduce ẹ̀ sí 1000 ẹ pè wọlé kẹ́ ẹ jẹ̀bùn 1000 kò sẹ́ni tó jẹ̀bùn lọ́dọ̀ wa tí ò gbẹ̀fún ẹ o. Akínrógun Days mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe wọlé lórí Instagram ẹ kú àbọ̀ mo ní ẹ pè sórí +1 443 410 2427 ẹ pè wọlé kẹ́ ẹ jẹ̀bùn èébà. lọ́kọ̀ jẹ́ kankan mọ́ o ló padà wá tó lórí wa o tó bá jẹ́ bẹ́ẹ̀ tàbí mọ́rora rẹ pín o. mọ́rora rẹ pín pè wọlé bóyá ìwọ náà lè jẹ́ 1000 ó tó ra káàdì owó ọ̀fẹ́ ni ibikíbi tó o bá wà á sẹ́ndì ẹ̀ sí ẹ wà láì believe ẹnìkan jẹ ní UK á sẹ́ndì ẹ̀ sí orí nǹkan ẹ̀gbà ẹni tó jẹ́ ń Germany á sẹ́ndì ẹ̀ sí ẹ tó jẹ́ ń Canada á sẹ́ndì ẹ̀ sí ẹ mọ̀ ló kéré 1000 ọ̀rà káàdì owó ọ̀fẹ́ ni pé wọlé ẹ̀jẹ̀ sáré wo abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí. Èdùmàrè fún mi nímọ̀ ni Èdùmàrè fún mi nímọ̀ lọ́nà o. Orí ló ní ṣe ẹ̀dá ò láàárọ̀ bí o. Kí lẹ wí? Èdùmàrè fún mi nímọ̀ ni o. Èdùmàrè fún mi nímọ̀ ni o. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí. Ó ní ẹ̀dá tí yóò ròyìn ogun an elder that will ròyìn the ogun ẹ̀dá tí ó ròyìn ogun òwe ilẹ̀ Yorùbá kan ni ẹ̀dá tí ó ròyìn ogun kí ló ṣẹlẹ̀ sí ẹ̀dá tí ó ròyìn ogun ń bọ̀ ẹja gbọ́dọ̀ ẹga 99 náà ń bọ̀ ẹgbà ilé náà.
owó tó tọrọ fún bá ti dé ọlá tó béèrè fún o tọ́lọ́run bá ti fún ẹ tó ti gbà fún ẹ tọ́lá ti bẹ̀rẹ̀ sí ní yapa kó wá gbójú ayọ̀ sókè kó mórin ọpẹ́ sẹ́nu kó máa wí pé èmi nìkan tó lálá. Èmi nìkan tán o. Èmi nìkan tán o. Èmi nìkan tán lọ́lọ́run dá lọ́lá báyìí. Ó gbé mi ga lójú gbogbo àwọn ọ̀tá mi. Ó wá sọ wọ́n dà kó tí ì ti sẹ́nu. Kò gbójú ayọ̀ sókè, kò mórin ọpẹ́ sẹ́nu, kò tún wí pé sẹ́. Èmi nìkan tán lọ́lá. Èmi nìkan tán Olúwa jọ̀ọ́rẹ́ lálẹ́ látẹ̀rẹ́ ìlú o. Èmi nìkan tán lolúwa dára lójú ọ̀tá mi. Èmi nìkan ṣoṣo. Yegede ojú tẹ̀lé gan rẹ̀. orí yín o òyìnbó olórin Prince Adéroyè Akínyẹtún jùjú musician tó kọjá bìkíáfù àwọn tí a nù ẹkú àbọ̀ sórí ètò àwo tèmi Adéolú Adéníkẹ́ orí yín o wọ́n ní sọ́wọ́ ń yá I can see you ẹkú àbọ̀ sórí ètò Èmi nìkan tán lolúwa. àní ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí ó ní ẹ̀dá tí ó ròyìn ogun ẹ̀dá tí ó ròyìn ogun ẹ̀dá tí ó ròyìn ogun kí ni ó ṣẹlẹ̀ sí ẹ jẹ́jọ́ wò ó ẹ̀dá tí ó ròyìn ogun kò ní kú sógun o òwe ilẹ̀ Yorùbá ní òwe àti àṣàyàn ilẹ̀ Yorùbá ó ní ẹ̀dá tí ó ròyìn ogun wa láìdáláì kò ní kú sógun olólólólóló. Ẹlẹ́rìn ayọ̀ ti dé. Sọ́mọ lòun aláyé ẹ. kí ni ìwọ ń fẹ́ tó lẹ́kọ́ lọ́wọ́ Ti fún ọ pèsè ọmọ fún ẹ. béèrè lọ́wọ́ Ọlọ́run bàbá ó fún ẹ Ṣéṣẹ́ lòun wá. iṣẹ́ lòun wá ní Olúwa ti fún ẹ níṣẹ́ Olúwa rere. yóò fún ọ níṣẹ́ Ìwọ táyé jẹ bí ẹni jẹṣu. ìwọ tó yẹ pé wọ́n ń jẹ́ ọ́ bí ẹ ń jẹ ṣù. Olúwa ti tú ẹ sílẹ̀. ẹ̀dá tí ó ròyìn ogun irú wọn ò mọ̀ ní kú lójú ogun fún àbàdà kò sírú nǹkan tó wùwù kó ṣẹlẹ̀ sírú èèyàn bẹ́ẹ̀ kò ní kú lójú ogun kò sí iye ọdún tó wù kí ogun jà níbìkan bóyá wùwù kógun ó jà níbìkan ẹ̀dá tó máa ròyìn ogun yẹn wọ̀n mọ̀ nígbà wọn kú bẹ́ẹ̀ bíi coronavirus tó ń lọ lọ́wọ́ yìí náà ni àwa tá a máa ròyìn coronavirus yìí àní bá wọn kú bẹ́ẹ̀ ẹ jẹ́ sàmì àdúrà kẹgbẹ́ tó àdúrà mi. àní kò sí iye ọdún tó wù kí ogun jà níbìkan àwọn èèyàn tí orí bá kó yọ náà ni yóò ròyìn ogun ọ̀hún ẹni abẹ́ lórí sì lè jẹ ẹ̀kọ́ ajá tá a bẹ́ lórí ó lè jẹ̀kọ́ ibi tẹ́kọ̀ọ́ yẹn ń lọ láàlẹ́ mọ́ Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe ìwé àwọn àgbà ó ní ọmọ kì í tọwọ́ kì í tojú oníkọlà kú ọmọ ò ní tọwọ́ àbójú oníkọlà kó kú yẹ́sẹ̀ òwe Yorùbá ní ọ̀rọ̀ àwọn àgbà ní àkùkọ tí ó kọ́ kọ́ o àṣà ò ní gbé àkùkọ tí ó kọ àṣà ò ní gbé àwa tá a ròyìn coronavirus àní báwọn bá coronavirus lọ mọ̀jàmọ̀sá la fi máa kíkanjú lójú ogun o akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá irú wọn máa ń bógun bòmíì lọ ni o irú wọn ò ní lè ròyìn ogun bógun ṣe rí àwọn kan ní nígbà Biafra ogun yẹn gbóná ó le kókókókókókó ó le kókókókókó torí pàwọn yẹn wọ́n escape ẹ̀ ní rírù ní kíkó ní sísá ní dídọ́jì ní bẹ̀bẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n escape ẹ̀ ní Yorùbá náà tó máa sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí ó ròyìn ogun o irú wọn ò mà ní gbógun lọ ẹni tí ó ròyìn ogun kò ní
gbógun lọ mẹgàrẹ́ náà ẹ̀gbọ́n òsókè náà ń bọ̀. Ọlọ́run ti fún mi ní mọ́ọ̀nì. Ọlọ́run ti fi jó sí mi lẹ́sẹ̀ o. Òun dẹ̀ ti fẹ̀rín sí mi lẹ́nu. Ilẹ̀ wa ń bínú fún. Ilẹ̀ wa ń gbé mú fún. Ilẹ̀ wa ń ṣe lára fún gan. Ẹ jẹ́ kó yé yín wípé ìlérí àti májẹ̀mú ló ń ṣe lórí mi. yẹ́sò. Nígbà t'Olúwa ń ṣèlérí yẹn fún mi. Oṣó kan ò sí. ẹ wò ó lọ́kùnrin lóbìnrin Bẹ́ẹ̀ làjẹ́ kan ò sí níbẹ̀. gbogbo wa la ń kówó eré òkò délé o ẹ̀yin tó yẹ pé Àbújá lẹ ti ń ṣiṣẹ́ ẹ kéré òkò délé ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹ kéré òkò délé àwa tá a wà l'Amẹ́ríkà á kéré òkò délé ẹ̀yin tẹ̀ wà ní Canada ẹ kéré òkò délé ẹ̀yin tẹ̀ wà ní UK ẹ kéré òkò délé a ó ṣẹ́gun a ò ní bógun lọ láṣẹ Èdùmàrè gbogbo bóyá táìtì lọ́tún lọ́sì a ò ní bá láburú lọ o ìgbà àti àsìkò yìí kò ní gbá wa dànù a kò ní di àwátì láṣẹ Elédùmarè ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ rèé mo sọ fún yín mo ní lọ́tún lọ́tún lọ́jọ́ ń yọ lọ́tún lọ́tún lòrùn ràn mo ní lọ́dọ̀ tiwa oríṣiríṣi là ń gbé jáde bádéyé máa mú ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ jáde lọ́kàn ọ̀jọ̀kan ọjọ́ rèé o kí la mú wá lónìí torí ọjọ́ mi wà tó pé òun náà la máa béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ni kókó ọ̀rọ̀ wa lónìí ẹni tí ó ròyìn ogun kò ní bógun lọ ó lè jẹ́ béèrè tá a máa béèrè lọ́wọ́ yín lọ́jọ́ kan nù pé ṣọwọ́ ń yá tó kọjá níjẹta níjẹrin kí ni ọ̀rọ̀ tá a fi ṣe ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ẹgbàálẹ̀ lónìí ẹni tí ó ròyìn ogun wàláì tàláì kò ní bá wọn bógun lọ. Gbogbo abínú ẹni ẹ jẹ́ kó yé yín wípé ìpín mi ni mò ń lò ó. Ìpín mi ni mò ń lò ó. ó yẹ ká kọjá sí yàrá àkéde wa ká sáré ṣe ìkéde ráńpẹ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí kálẹ̀ mẹ́ẹ̀jẹ̀ ń gbádùn mẹkanẹ́nà iná àpájábọ̀ Jésù. Ó gé wọn lórí o, ó tún gé wọn lọ́rùn o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ó fi ìdá yẹn gún wọn mọ́lẹ̀ fáwọn lágbára lórí wa mọ́. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ó gé wọn lórí o, ó gé wọn lọ́rùn o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí màgà o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ó gé wọn lórí o, ó tún gé wọn lọ́rùn o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ẹ̀yin ogun ọ̀run mímọ́ àparapọ̀ ẹ wá gbè mí níjà o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ẹ̀yin ogun ọ̀run mímọ́ àparapọ̀ ẹ wá gbè mí níjà o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. 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 ó fẹ́ wọn ọ̀tá mi lápá ó fẹ́ wọn lórí ó fẹ́ wọn lọ́rùn jẹ́ Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Ó gé wọn lórí o, ó tún gé wọn lọ́rùn o. yéèbà Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. Olí o. Olùmẹ̀kẹ́ ó ti gé wọn lápá. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh,
bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Dayo Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Babalonta Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Radio TV. Ní Baltimore, Maryland. Dayo Agboola Radio TV. Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. bẹ́ẹ̀ ni Dayo Agboola rédíò TV gbogbo ayé ló ń gbọ́. ẹ kú àbọ̀ lọ́kùnrin lóbìnrin màmá wípé ẹni bá bóre ọ̀fẹ́ ń kọ́ ó mọ̀ gbàdúrà ẹ bá bomi ìṣẹ́wọ́ ń kọ́ ìyẹn náà bóúnjẹ ìtẹ́ báyìí náà ní jóun afẹ́ máa ń kásẹ̀ ńlẹ̀ àníkàwọn èèyàn ó pè wọlé ẹ wò ó 2:43 ní ojú táìmù ti lọ tó jẹ́ pàdé lọ́la o lágbára Ọlọ́run ẹ já pàdé lọ́la lórí ètò ẹ̀ tó yin nìṣọ́wọ́ ń yá ní dédé agogo tó bá jẹ́ Nàìjíríà ní dédé agogo 6 tó bá jẹ́ káàkiri kíbi wa ẹ wò táìmù yẹn calculate sí aago 6 Nàìjíríà ẹ já pàdé jẹ́ dìgbà tá a tún máa pàdé ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ire 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 ayọ̀ kó wọn bá gbogbo wa ó dàbọ̀ náà. Olúwa ti bless my hustle kí n máa rìn kí n máa yan. Mo dọ̀gá o, ìsọdíwẹ̀. Mo dọ̀gá o, Mari mama yan. Bàbá ti bless my hustle kí n máa rìn kí n máa yan. Mo dọ̀gá o, ìsọdíwẹ̀. Mo dọ̀gá o, Mari mama yan. I dey work from morning till night. To be a man is not a joke. I no dey rest. Eré ti dé, ayọ̀ ti dé now. Mo wá ṣọpẹ́, no more sorrow for me. Owó ti dé, Olúwa ti bless my hustle. Kí n máa rìn kí n máa yan. Mo dọ̀gá o, ìsọdíwẹ̀. Mo dọ̀gá o, Mari mama yan. Bàbá ti bless my hustle. Kí n máa rìn kí n máa yan. Mo dọ̀gá o, ìsọdíwẹ̀. Mo dọ̀gá o, Mari mama yan. Na who say you no fit make am o? Ṣé dem be God? Oya ask dem make we jolly. Ẹ ká ṣeré. Money no dey today, e go come tomorrow. Ọ̀rẹ́ ṣogbọ́n, Olúwa ní ṣọlá. Ọ̀rẹ́ mi ṣòmọ̀, owó adé. From January to December, bless all the way. From Monday to Sunday, kájàyé káṣáyé. If no be God where I for be, Olúwa ní ṣọlá. Ọ̀rẹ́ mi ṣòmọ̀, pàdí owó adé. Olúwa ti bless my hustle. Kí n máa rìn kí n máa yan. Mo dọ̀gá o, ìsọdíwẹ̀. Mo dọ̀gá o,
bless my hustle. Kí n máa rìn kí n máa yan. mo dọ̀gá o Chris Odile mo dọ̀gá o mari mama. Oya play on the beat, jẹ́ ká ṣọpẹ́. Orin ọpẹ́ jẹ́ ká jọkọ́. Play on the beat, jẹ́ ká ṣọpẹ́.